Mo tún kí n káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíìkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV níbi tá ti máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àbí onírúurú ìwà láabi míì táwọn mú wá sétí gbọ̀yìn táwọn kọ́gbọ́n tá sì máa fi kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ó tó di pé a máa mú àwọn ìròyìn wá sétí gbọ̀yìn ẹ jẹ́ n dókè lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ n wá máa mú àwọn ìròyìn náà wá fún yín lọ́rẹ̀ kìnìún. Nínú àwọn ìròyìn tó lákàkì lọ́wọ́ mi fún ti tàkókò yìí, òun náà ni ìròyìn ti arákùnrin kan eléyìí tó jẹ́ dókítà oníwòsàn nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi páńpẹ́ ọba gbé látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí pé ńṣe ló wọ́n fi tìpátìkúùkù ó fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fi jẹran súnkù sí lára ọmọdébìnrin léńjeléńje kan tí ó jẹ́ ọmọ ọdún 18 nígbàtí ọmọ tọ́rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí gangan tí ó mọ̀ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan nígbàtí wọ́n fi orúkọ dókítà ọ̀hún wọ́n fi léde wọn ní orúkọ rẹ̀ náà ní jẹ́ Ọláyọdé Àkàngbé Ṣákírù. Ó ní orúkọ dókítà ọ̀hún, ó ní ọmọ náà nígbàtí ó mọ̀ ṣàlàyé ó ní níṣe ni òun rìn lọ́jọ́ kan o ní agbègbè Òkè Baálẹ̀ nílùú Òṣogbo. Ó ní níbẹ̀ ni dókítà ọ̀hún tó ti páàkì ọkọ̀ rẹ̀ mọ́ òun lẹ́gbẹ̀ẹ́ tó sì béèrè pé níbo ni òun ń lọ. Ó ní kóun wọlé sí inú ọkọ̀ wípé kí òun ó gbé òun síwájú. Ó ní ọgbà bóun ti wọlé sí inú ọkọ̀ dókítà náà lọ́jọ́ náà, ó ní bí àwọn ti ń lọ dókítà ń béèrè lọ́wọ́ òun pé kí lòun wá. Òun sì ṣàlàyé fún un pé iṣẹ́ òun náà ni òun wá kóun sì lè rówó mọ́ fi ṣe àwọn nǹkan pẹ́pẹ́ pọ́n sì fẹ́ padà sí ilé ìwé. Nígbàtí òun débi tí òun ti fẹ́ bọ́lẹ̀, ó ní dókítà náà ó béèrè nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun, ó ní òun sì fún un. Ó ní nítorí dókítà náà ó ní sọ pé òun ó bá òun wá iṣẹ́, ó ní òun ó fún un ní iṣẹ́ tí òun ó sì máa gba owó tó jọjú gẹ́gẹ́ bí owó oṣù. Ó ní díẹ̀ ní o tó ń fi fún dókítà ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. Ó ní lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní dókítà òun mọ̀ pé òun ní tó sì ní kí òun wá bá òun ní ilé rẹ̀ níbi tí òun ó ti wá tọwọ́ bọ̀wé iṣẹ́ ilé tó fẹ́ bẹ̀rẹ̀ náà. Ó ní ìgbà tí ọmọ òun ó ní nígbà tí òun lọ síbẹ̀ ní dókítà náà tó fi tìpátìkúùkù ló sì dáhùn dùbúlẹ̀ ló fi pa báwọn lájọṣepọ̀ níbi ilé rẹ̀ tí òun lọ. Ó ní lẹ́yìn ìgbà náà ló di kí òun máa pe dókítà òun kò di pé kó má gbé. Ó ní bí ọ̀rọ̀ òun sì ṣe ṣẹlẹ̀ ló ń lọ fi tó àǹtí òun tí ń bẹ ní agbègbè Òkè Fíà ní ìlú Òṣogbo ni òun lọ fi ọ̀rọ̀ náà tó wọn létí. Ó ní ọgbà bẹ́ẹ̀ ni àǹtí òun ló sì tẹkọ̀ létí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó sì mú ẹjọ́ dókítà Ṣákírù lọ síbẹ̀. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n lọ fi kélé òfin gbé dókítà Ṣákírù. Lọ́wọ́lọ́wọ́ báyìí dókítà òun náà ló ti ń jẹ́jú pàkópàkó lágọ̀lò ọlọ́pàá nílùú Òṣogbo tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkíìkà ó lákàkì. Nínú ìròyìn eléyìí tó tún lákàkì lọ́wọ́ mi lákò yìí, òun náà ni ti ìròyìn ọkùnrin kan eléyìí tí ń sọ pé ọ̀kadà rẹ̀ ló wù mí o ló jẹ́ ń pa àti owó tí ń bẹ lápò rẹ̀ tí mo fẹ́ kó ó mo ṣe gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ mi. Ẹ máa gbọ́ bọ́rọ̀ òun ṣe jẹ́ gangan o. Ọ̀rẹ́ kan rèé láti ìpínlẹ̀ Àdámọ́wá, Ọlọ́run má jà lọ́rẹ̀ bú, òun náà ló ṣe bẹ́ẹ̀ ló gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀. Níbi ó ti gbẹ̀mí rẹ̀ tán kọ́, òun náà ló mọ̀ gbé ọ̀kadà alùpùpù rẹ̀ ló gbé lọ. Ó tún kó owó tó jẹ́ 20,000 náírà 20,000 naira tí ń bẹ lápò ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún, òun náà ló kó. Ó ní orúkọ arákùnrin ọ̀hún náà ló jẹ́ Yàyà Bàlárábè tó jẹ́ ẹni ọdún 25 25 years. Òun náà ni arákùnrin ọ̀hún nígbàtí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Àdámọ́wá ìyún Sùlẹ́mọ̀ Ńgòròjè tí ó mọ̀ sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 17 nínú oṣù keje tí a wà yìí gangan. Wọ́n ní àwọn méjèèjì ọ̀hún òun náà ni wọ́n sì jẹ́ wọ́n wá láti abúlé Dágé ní ìjọba ìbílẹ̀ Gáyé ní ìpínlẹ̀ Àdámọ́wá náà. Nígbàtí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó òun náà ní patẹnujẹ́wọ́. Ó ní kò sí nǹkan méjì tó jẹ́ ń pájú ọ̀kadà ọ̀rẹ́ mi tí ń wù mí o àti owó eléyìí tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ó ní òun ló jẹ́ kóun pa á. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ náà Dankombo Morris òun náà ni ó ti fi kélé òfin
ló ti ní ká fi kélé òfin gbé arákùnrin náà báyìí tó sì wà ní akóló ọlọ́pàá. Ó ní ká má jẹ́ kó pẹ́ rárá kan taari rẹ̀ lónítàrà sòsé lọ sí iwájú ilé ẹjọ́ wípé kò lè gọ sábẹ́ ìka kan, kò sì ní lọ láláì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Àkíkà. Ìròyìn eléyìí òun náà ni ó dorí ẹni kodò. Ìròyìn Ọlọ́run má jẹ́ á máa fetí gbọ́ròyìn ìbànújẹ́ lórí ọmọ wa, a sì ní gba lẹ́tà burú lórí ọmọ wa bí ti wù kó mọ. Ìròyìn eléyìí òun ló wá láti ìpínlẹ̀ Ondo níbi ìròyìn ṣe fi léde pé àwọn agbébọn tẹnikẹ́ni ò mẹ́yẹ tó ṣù wọ́n òun náà ni wọ́n mọ̀ yabo inú ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí kò jìnnà sí ọgbà ilé ẹ̀kọ́ fásitì Adékúnlé Ajáṣin eléyìí tí ń bẹ nílùú Àkùngbá Àkókó nípínlẹ̀ Ondo tí wọ́n sì yabo ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n sì ṣekú pa ọmọkùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ tán porúkọ rẹ̀ ní Emmanuel tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìpele kẹta ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Wọ́n ní bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ gan ni o. Wọ́n ní ní ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí òun náà ni àwọn agbébọn tẹnikẹ́ni kò mẹ́yẹ tó ṣù wọ́n òun náà ni wọ́n wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí kò jìnnà sí ọgbà ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún níbi tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi ṣe ibùgbé. Wọ́n ní nǹkan bíi aago 9:30 àbọ̀ ń lọ lù ní ọjọ́ ìsinmi ọ̀hún nígbà tí àwọn agbébọn náà tí wọ́n sì yabo yàrá akẹ́kọ̀ọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel yìí. Òun nìkan náà ni wọ́n yìnbọn fún, bí wọ́n sì ti yìnbọn fún tán tí wọ́n fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀. Òun náà ni wọ́n kúrò ní agbègbè ọ̀hún tí wọ́n sì tẹsẹ̀ mọ́rìn lẹ́yìn tí wọ́n hùwà láabi wọn tán. Ẹni tó wá jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì ní ìpínlẹ̀ Ondo, Ọládélé Emmanuel, òun náà ló ti wá sọ fáwọn oníròyìn pé ó jẹ́ ẹni tó bani lọ́kàn jẹ́ wípé ikú akẹ́kọ̀ọ́kùnrin Emmanuel ọ̀hún kìí ṣe ọ̀fọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ nìkan o. Ó ní òun náà ló jẹ́ ọ̀fọ̀ ìpínlẹ̀ Ondo àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lápapọ̀. Bákan náà ẹ jẹ́ máa mú eléyìí wá láti ìpínlẹ̀ Akwa Ibom. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom òun náà ni wọ́n mọ̀ ti ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà o tí wọ́n ti rí àwọn obìnrin 10 kan tí wọ́n jẹ́ aboyún oṣù kò mọ́jọ́. Wọ́n ti rí wọn gbà padà láti ọwọ́ ẹnìkan eléyìí tí ń fi wọ́n ṣe òwò ọmọ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní orúkọ amòòkùnṣìkà ọ̀hún náà ni wọ́n pè ní Eunice Eze tó jẹ́ ẹni ọdún 66 56 years old. Wọ́n ní ṣe ló kó àwọn obìnrin náà kó àwọn obìnrin jọ sí agbè ilégbé ọ̀hún tí àwọn ọkùnrin kan sì máa wá tí wọ́n máa bá wọn lájọṣepọ̀ tí wọ́n sì máa bí ọmọ. Nínú ọgbà tí wọ́n bá ti bí ọmọ ọ̀hún òun náà ni arábìnrin Eunice Eze ọ̀hún yóò ta ọmọ náà níyekíye tó bá wù ú. Àmọ́ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kẹ́fí pé kí ni tí ń ṣẹlẹ̀, wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó. Lẹ́yìn ọ̀hún náà ló mú kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ọ̀hún ní nǹkan bíi aago 4 àbọ̀ ní ọjọ́ 15 nínú oṣù tí a wà yìí. Òun náà ni wọ́n mọ̀ yabo ibẹ̀ eléyìí tí ń bẹ ní agbègbè tí ń bẹ ní ìlú Òwèrì ní ìpínlẹ̀ ọ̀hún gangan ni wọ́n yabo ibẹ̀. Wọ́n sì rí arábìnrin Eunice Eze ọ̀hún, wọ́n fi kélé òfin gbé o tí wọ́n sì gba àwọn arábìnrin olóyún yìí, wọ́n sì rí wọn gbà padà ní àkóló arábìnrin náà. Wọ́n ti wá kó àwọn arábìnrin ọ̀hún, àwọn obìnrin 10 ọ̀hún báyìí tí wọ́n jẹ́ aboyún, wọ́n ti kó wọn lọ gba ìtọ́jú níbi àti ń sọ̀rọ̀ yìí báyìí. Kọ́lọ́run kó máa ṣàánú èèyàn. Àwọn ìròyìn eléyìí tó lákàkì kò ní jù bá ń lọ fún ti tàókò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV kẹ́ ẹ tún lè máa àwọn ìgbà míì tá a bá tún mú àwọn ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Basharu ń bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́tù mọ̀ darapọ̀ mú wa, eré àti àánú Ọlọ́run kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.